A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àrígbámú ìròyìn àkọ́kọ́ la rí nínú ìwé ìròyìn Punch tí ó sọ bí adarí ikọ̀ ọlọ́pàá ti ìpínlẹ̀ Kánò ṣe fi ọwọ́ òfin mú àwọn ọkùnrin méjì tí wọ́n pera wọn ní akọ̀ròyìn nígbà tí wọ́n fi ayédèrú ìfowóránṣẹ́ tí a mọ̀ sí fake alert ra ọjà tí owó rẹ̀ tó N$533,000. Àwọn afurasí náà tí ọjọ́ orí wọn kò ju 30 ọdún lọ tí orúkọ wọn sì ń jẹ́ Mujahid Kabir àti Abba Imam ni a gbọ́ wípé ilé ìtajà ìgbàlódé tí ó wà ní Sharada Quarters lágbègbè Municipal ní ìpínlẹ̀ Kánò ni wọ́n ti ra ọjà náà. Ìwádìí tó tọ́ sì ń lọ lórí àwọn afurasí náà. Ìjọba ìpínlẹ̀ Ògùn ni a gbọ́ wípé wọ́n ti pàrọwà fún àwọn ilé ìfowópamọ́ ìpínlẹ̀ náà lẹ́yìn tí ó ti wà ní títìpa látàrí ìfẹ̀hónúhàn tí àwọn ará ìlú náà ṣe nítorí àìrí owó gbà. Ọjọ́ Ìṣẹ́gun tí ó kọjá yìí ni a gbọ́ wípé àwọn ará ìlú ya wọ báǹkì tí wọ́n sì ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́. Èyí ló mú kí àwọn báǹkì náà wà ní títìpa ní àná tí í ṣe Ọjọ́rú. Ìròyìn yìí wà nínú ìwé Daily Post. Ẹnìkan ni a gbọ́ wípé ó ti pàdánù ẹ̀mí rẹ̀ ní ìpínlẹ̀ Ebonyi nígbà tí àwọn ará ìlú Ọ̀ṣọ́-Ìdà, Amasiri àti Ndondukwe jọ gbé pẹ́rẹ́gì kaná lórí ọ̀rọ̀ ilẹ̀. Ìlú mẹ́ta tí a dárúkọ yìí ni a gbọ́ wípé wọ́n ti wà lẹ́nu ìjà ìpààlà ilẹ̀ láti ọdún díẹ̀ sẹ́yìn kí ó tó wá di iṣu ata-yányán báyìí. Ọ̀pọ̀lọpọ̀ dúkìá olówó iyebíye ni a gbọ́ wípé wọ́n pàdánù sínú ìjà náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé The Nation. Ìtura àti ìbàlẹ̀ ọkàn dé bá àwọn ará ìlú nígbà tí Báǹkì Àgbà ilé wa CBN fi ọwọ́ sí ìdájọ́ ilé-ẹjọ́ gíga wípé kí níná owó ilé wa àtijọ́ ṣì máa tẹ̀síwájú ní èyí tí ó yẹ kí ó wá sí òpin ní ọ̀la òde yìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.